الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillah A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀fà Nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Èyí tí a fi ṣe tafsir wa tòní yóò máa dá lórí domestic violence. Ìmàtírìtì obìnrin. Bó ní Islam ti fẹ́ ká rí sóbìnrin tá a gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ṣé tóbìnrin bá ṣe ń tó kù díẹ̀ káàtó ká fi ẹ̀ṣẹ́ fọ́ ọ lójú, ká fọ́ ọ nímú, ká fọ́ ọ létè, ṣé òun ni solution ni? Àbí ká lo ẹ̀kọ́, ká lo pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká lo ìfarabalẹ̀, òun ni solution? Ba'da al-isti'adati wal basmala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Nínú Suratul Nisa, Aya 19. وعاشرهن بالمعروف Ọlọ́run ní gbogbo ẹ̀yin ọkọ wa ashiruhunna bil ma'rufi. Àwọn ìyàwó yín wọ́n ń ṣe wí yín o. وعاشرهن بالمعروف Àwọn ìyàwó yín igbákejì yín ni wọ́n o. Ẹ wá bá wọn lò bil ma'rufi pẹ̀lú dáadáa. فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا Tá bá ní al-ma'ruf, ní tá ń pè ní dáadáa ni wípé ká sọ ọ̀rọ̀ rẹ̀, ká hùwà rẹ̀. Ìtọ́jú ìyàwó ò mọ lórí wípé mo ṣáà ń fowó ọbẹ̀ lẹ̀, mo ṣáà ń fún un lówó oúnjẹ, kò sí kinní kan tó fẹ́ tèmi ò fún un. Bẹ́ẹ̀ sì ni bó ti ń bá a sọ̀rọ̀ yẹn rèé, kò ṣó wípé ọmọlúàbí ni ẹ́. Láti bí ọ̀rọ̀ ní dáadáa ti bẹ̀rẹ̀, lẹ́yìn ọ̀rọ̀ ló wá kù ìṣe. Ọlọ́run wá ní fa asa an takrahu shay'an fa in karihtumuhunna. Ẹ bá kórìíra wọn. Nígbà míì ń bẹ lẹ́yìn ìgbéyàwó, èèyàn lè rí ìwà kan tó kù díẹ̀ káàtó lára ìyàwó rẹ̀. Èèyàn lè rí àwọn ìṣe kan tó kù díẹ̀ káàtó lára ìyàwó rẹ̀. Àwọn ìwà yìí àti ṣe yìí ó wá lè fẹ́ fa kéèyàn kórìíra ìyàwó náà. Ọlọ́run ní ẹ bá kórìíra wọn, ìyẹn ò ní kẹ́ ẹ wá sọra yín di ẹlẹ́ṣẹ̀ẹ́, kẹ́ ẹ máa wá fi ẹ̀ṣẹ́ fún wọn lóúnjẹ àárọ̀, kẹ́ ẹ máa fi ẹ̀ṣẹ́ fún wọn lóúnjẹ ọ̀sán, kẹ́ ẹ máa fi ẹ̀ṣẹ́ fún wọn lóúnjẹ alẹ́. Fa asa an takrahu shay'an. Àsìkò tóbìnrin bá ń ṣe tó ń bà yín jẹun, èèyàn máa wá hùwà ọmọlúwàbí pẹ̀lú ẹ̀. Èèyàn máa wá jọ ọ́ lójú kó wọn wá rò lọ́kàn wípé ládùúgbò gbogbo tí mò ń ṣe pátá yìí, bàbá yìí ó sì yé mọ̀ ṣe dáadáa tiẹ̀. أن تكرهوا شيئا Ọlọ́run ní mélòó gbà tó jẹ́ pé ẹ kórìíra nǹkan báyìí, ẹ kórìíra rẹ̀ bí ìgbẹ́, fa huwa khayrun lakum. Nǹkan tẹ́ ẹ sì kórìíra yẹn sì rè, oore ń bẹ́ẹ̀ fún yín. ويجعل الله فيه خيرا Wa yaj'ala Allahu fihi khayran kaseera. Ọlọ́run ní tẹ́ ẹ sì kórìíra yẹn sì rè, oore ńlá ń bẹ́ẹ̀ fún yín. خيرا كثيرا Ẹlẹ́gbẹ́ wọn níyàwó òun ò gbádùn, bọ́lọ̀ ń bá ní kó lágbára àti ríyàwó mi tí ń bẹ lẹ́yìn ìyàwó rẹ tó bá kọ́lẹ̀ tán. Ó bẹ Ọlọ́run wípé kọ́lọ̀ mọ́ jẹ́ kí ìyàwó rẹ kúrò ní yàrá rẹ̀. Torí pé kí ni èyí tó pariwo kò gbádùn yẹn tó bá kọ́lẹ̀ tó bá fẹ́ mi, ó tún mọ dúpẹ́ wípé Ọlọ́run o, ìyá alágbájá Ọlọ́run tí ó dá fún níbi tó wà. Látàrí wípé yóò gbádùn ju èyí tó padà fẹ́ yẹn lọ. Mélòó nǹkan míì tó jẹ́ wípé ẹ kórìíra rẹ̀, àmọ́ nǹkan tẹ́ kórìíra yẹn oore ń bẹ fún yín. Àwọn obìnrin wá ń gbà mí wọ́n hùwà mí tí ó kù díẹ̀ káàtó, a wá fẹ́ kórìíra wọn, àmọ́ lábẹ́ bá a ti fẹ́ kórìíra wọn yẹn ká má gbàgbé wípé wọ́n láǹfààní tó pọ̀ o, ما شاء الله عليك ká sì má gbàgbé pé wọ́n ní oore tó pọ̀ láti ṣe wá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní akmalul mu'minina imanan. akmalul mu'minina imanan Ànábì ní ẹni tó pé jù nígbàgbọ́
إيمانا tí wọ́n bá sọ pé ta ni mùsùlùmí òtítọ́ إيمانا wọ́n bá ní ta ni onígbàgbọ́ òtítọ́ إيمانا òun lẹni tó jẹ́ wípé أحسنهم خلقا òun lẹni tó dáa púpọ̀ níwà الله ẹni tó bá ti dáa níwà púpọ̀ òun la lè pè ní mùmínì òtítọ́ kì í ṣe pé ẹni tí ń yan náfìlà gbogbo gbà àbẹ́ni tí ń kírun gbogbo gbà àbẹ́ni tí ń yan zàká gbogbo gbà ẹni tí wà rẹ̀ dáa síyàwó rẹ̀ tó dáa sọ́mọ rẹ̀ tó dáa sára àdúgbò tó dáa sí bàbá tó dáa síyà. وخياركم Khiyarukum لنسائكم Ànábì ní bẹ́ẹ̀ sì ni khiyarukum àwọn ẹni ẹ̀ṣánú yín àwọn tá a lè pè lẹ́ni renu yín لنسائكم àwọn náà lẹ́ni tí wọ́n bá jẹ́ ẹni rere lọ́dọ̀ ìyàwó wọn ẹni tó bá dá ń ta tí ò bá dánú lé kò dá rárá الله kódà tí ẹ̀ ló tún worst jù nítorí pé kí ni mùnáfìkì ni wọ́n ń pe owó ẹni bẹ́ẹ̀ ẹni tí ń bá ìyàwó rẹ̀ rẹ́rìn ta tọ́ wá ń dénú lé tí wọ́n ń nà lẹ́sẹ̀ wọ́n á fẹ́ káyé mọ rí òun lẹ́ni rè kí wọ́n mọ rí ìyàwó lẹ́ni bí gẹ́gẹ́ bíi pé ìyàwó ní lọ́wọ́ ojọ́ káàkiri bẹ́ẹ̀ sì ni Ànábì ní bí ìyàwó yín bá ti lé ẹ̀dá náà nù bóbìnrin yín bá ti ní ẹ̀dá náà nù gbogbo àwọn sàábì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n bá fẹ́ mọ bóòlù Ànábì ti rí ọwọ́ Aisha ni wọ́n ti mọ̀ ẹlòmíì ẹ̀ gbọ́dọ̀ wá délé gbogbo ń tẹ́mọ̀ pátá ń parẹ̀ lẹ́mọ̀ gbọ́ pé àṣẹ bó ti rí rè bẹ́ẹ̀ sì ni owó tí ò lè ná fún ìyàwó ńlé ní náǹtà Allah Islam wa fẹ́ ká sọra wa di ẹranko torí pé kí ni ẹranko ni ò lójútì ká wá ná ìyàwó tó fi wá fi ń di pé ìjọba wa ń dá sí i ká wá ná ìyàwó tó fi wá ń di pé ọlọ́pàá ń dá sí i ká wá ná ìyàwó tó wá fi ń di pé ilé kejì wa ń bẹ̀ wáyé pé ó tó kò dìgbà tó bá tó jẹ́ àfa kó tó wà onílà àkàyè Allah nítorí pé kí ni ẹ̀kọ́ Ànábì ni sallallahu alaihi wasallam kódà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì a máa yin Aisha débi pé Aisha ń jọ kàn wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ròyìn Ànábì fún wa Aisha wa ń sọ báyìí pé Sayyidatu Aisha ó wá ń sọ báyìí fún wa wípé ma daraba Rasulullahi sallallahu alaihi wasallam shay'an qattu ó là Ànábì ò gbé ọwọ́ rẹ̀ sókè kó wá fi na kíní kan rí biyadihi kódà ẹranko kó jẹ oúnjẹ Ànábì ò ní nà káyì náà ló jẹ Ànábì biyadihi àyàn tí ń lọ pàtí ò bá ti wá sọ́dọ̀ Ànábì ò ní dédé fọwọ́ kan biyadihi ó là Ànábì ò fi ọwọ́ rẹ̀ na kíní kan rí wala imra'atan wala kadiman kódà ó ní wàlà múra àtàn ó ní bá a ti pọ̀ tó ní Ànábì tó sì jẹ́ pé oníranran wa ìwà wa ò jọra wọn Ànábì ò na ẹnìkan nu wa rí ẹni tó jẹ́ àwòkọ́ṣe rẹ̀ nu ìtò wa bùjá ni kí wọ́n ní àáfàá náà ná ìyàwó fọ́ lójú àáfàá náà ìyàwó ń fi àpá sí ìyàwó lára àáfàá ó sọ̀rọ̀ ẹ̀dá Anthony Joshua. ó wá sọ̀rọ̀ ẹ̀ di Anthony Joshua nígbà tó mọ̀ pé ó lè jẹ̀ṣẹ́ ó ṣe lọ́gbọ́n orí ríngì wala kadiman ọ̀n kódà Ànábì ò tún ná ọmọ ọ̀dọ̀ rí kò ná ọmọ ọ̀dọ̀ rí wọ́n pe ọkùnrin kan ní Anas bin Malik radiyallahu ta'ala anhu ọmọ ọ̀dọ̀ Ànábì wa Muhammadu ni sallallahu alaihi wasallam Ànábì wa ránṣẹ́ ńjọ́ kan ọmọ ọdún méje sí ni ó wá dé ọjà bóun ti ń ṣeré nù Ànábì wa òkú ọmọ tí mo ránṣẹ́ ó yẹ kó ti dé kò tí ì dé Ànábì wa kọrí lọ ọjà níbi tá Ànábì ti ń lọ Ànábì wa bá Anasu tí ń ṣeré láàrin ọjà kò láwọn yòókù ẹ mọ̀ bó bá jẹ́ pé mi ni abẹ́yìn ni nínú kó jẹ ìkó àbí kò bókó ẹlẹ́nu mẹ́ta àbí kò bókó ẹlẹ́nu mẹ́rin aṣá àdáṣẹ́ rí àfúnni Ànábì wa gbé dìde Ànábì wa ní ya Unaisu ìwọ Anasu kékeré yìí Anas kékeré yìí idhabu ila Aisu amarituka bóyá máa lọ bí tí mo rán ẹ Anasu mọ́ lóbi tí mo rẹ̀ Anasu wa ní òun wá wò ibi ìwé èèyàn wò lélẹ̀ èmi tí mo ti dìsáàbù ìyà tí wọn ò sì nà mí kéèyàn àwọn ọmọ ń ṣe fún odidi wákàtí mẹ́rin kó wá ṣeré lọ kó wá lọ jẹ́ àsìkò ọ̀ngá báyọ̀ sí èyí ó kanra ọ̀ngá mọ́ lára ni nítorí pé kí ni yóò mọ̀ ṣèyàn níṣe yí pé ọmọ yìí mọ̀ rí mi fín wala kadiman wọ́n lé Ànábì wá fóun lẹ̀ Ànábì kò na ẹrú rí kò na ìyàwó ẹ̀ rí kò sì fọwọ́ kan kíní kan rí. wa kana yamudahu Aisha ilan domestic violence gbogbo ẹnikẹ́ni tẹ́sìn bá tó lẹ̀ lára ẹ̀ kò ní bá wọn practice ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ìwà ọmọlúwàbí bá tó lẹ̀ lára ẹ̀ o lè má jẹ́ mùsùlùmí bí ìwà ọmọlúwàbí bá tó lẹ̀ lára rẹ̀ tó bá ní humanity ò ní bá wọn practice ẹ̀ torí kò sí kíní kan nú ẹ̀dá Ọlọ́run tọ́lọ́run ò pọ́nlé kódà Ànábì lọ́njọ́ kan sallallahu alaihi ní àkúnmí kan bá sunkún wá bá Ànábì wasallam látara pé Ànábì jẹ́ òjíṣẹ́ tọ́lọ́run fẹ́ràn àkúnmí ìwọ́n bá Ànábì sọ̀rọ̀ ní wọ́n sọ fún Ànábì wípé Ànábì ìyà ń jẹ mí Ànábì wọn bí lè pé ìyà bíi tìbò ó ní olówó orí mi ni ìfìyà jẹ mí ni láláì nídìí Allah Ànábì wa lóya mú mi lọ bí tólówó orí rẹ wà
ràkúnmí wa lọ wájú ànábì wa ń tẹ̀lé lẹ́yìn sallallahu alayhi wa ànábì wa débi tí olówó orí rẹ̀ wà ràkúnmí yẹn wá mérí báyìí ó wá mérí báyìí ànábì wa fèsì ẹni tó ní ràkúnmí yẹn ìpèsè ìlẹ́ni ràkúnmí ó lè mí ni ànábì ní bẹ̀rù Ọlọ́run ittaqillaha bẹ̀rù Ọlọ́run lára ràkúnmí. ẹ̀dá kan lòun náà ràkúnmí ìfẹjọ́ rẹ̀ sùn mí ìyẹn wá wò pé ràkúnmí ìfẹjọ́ èmi sùn yín èdè wo ló fi bá yín sọ̀rọ̀ ànábì ní má wá yẹn ó fẹjọ́ rẹ̀ sùn ní wípé òwò ọmọlúwàbí pẹ̀lú òun ràkúnmí wúlò fún ọ obìnrin tá nínú náà kùnà yìí nísìnyí ń wúlò fún wa ìjọ tí o bá sóbìnrin nílé wa láàrin ọ̀sẹ̀ kan àmọ́ bá ti mọ ó wà kó aṣọ jáde aṣọ wà kún bámú oúnjẹ bó ti ń dáná ló mọ gbánu yàrá ló mọ torí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì yóò máa fi rùn gbọ̀nfẹ́ náà. ẹ ó mọ fi rùn gbọ̀nfẹ́ náà nígbà tó bá fi ṣiṣẹ́ yìí láàrin wákàtí kan ó mọ bí tá rẹ̀ kù sí. wa kana yamdahu Aishatan qailan. wa kana yamdahu Aishatan qailan. alábìmọ wa yin Aisha nínú ká fi ìfẹ́ hàn fóbìnrin ni ká mọ yin obìnrin tó bá múra tó bá dáa ká sọ pé wàláhì ní gbogbo àgbáyé kò sẹ́ni tó fàyìn tó ọ tó bá múra tó bá dáa ká yìn ká jẹ́ kínú rẹ̀ ó dùn ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní ò mọ ìyàwó rẹ̀ yìn mọ́ àwọn ará táwọn bá yìn ìyàwó rẹ̀ tóbìnrin bá sì ti rẹ́ni tí ń yìn ẹ̀mí rẹ̀ ó mọ lọ sódò ẹni tí ń yìn yẹn torí pé kí ni tọ̀bí atul insan àdámọ́ ọmọ ènìyàn náà ni wípé nuhibbu sanaa afẹ́ràn ẹ̀yìn. a máa fẹ́ràn ẹ̀yìn púpọ̀. kì í ṣe obìnrin nìkan ló fẹ́ràn ẹ̀yìn afáà kan fẹ́ràn ẹ̀yìn tábàdòdò ní sọpá bẹ̀rẹ̀ sí ń kọrin akramakumullahu jáàrí bàbá pé orí ó mọ̀ á wú ohun bó mọ̀ wá dìde ọ̀wọ́ mọ̀ wá dìde lára wa bẹ́ẹ̀ náà wá lóbìnrin náà tóbìnrin bá ti rẹ́ nìkan yìí pé wallahi you are like an angel ó dà gẹ́gẹ́ bí angel you are the sugar in my tea you are the butter in my bread gbogbo òyìn tí ń gbọ́ òun yóò máa rò pé bàbá aláwáyá sì ń bẹ nílé òun ò sì sọ kankan fún wa ẹ mọ̀ jẹ́ ká rí ní ìpé torí pé a ti gbé sílé ká mọ̀ wá mọ̀ yìn wọ́n mọ́ níjọ́ kan bẹ wákàtí márùn náà ni ó lè mọ́ ju bí 5 minutes náà lọ ká dá ọwọ́ fẹ́lẹ̀ ká tún ìfẹ́ yẹ gbé dìde anábì àmọ́ tún fẹ́ gbé dìde. inna fadila Aishata ala nisa anábì ni ọlá tí ń bẹ fún Aisha lórí gbogbo obìnrin pátá káfọ́dìlì sẹ́ríìdì alasa tọ́mí. ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún oúnjẹ kan tí wọ́n ń pè ní sẹ́ríìdì lórí gbogbo oúnjẹ ó dàbí ká sọ pé ọlá tí ń bẹ fún Aisha ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún iyán lórí gbogbo oúnjẹ ẹ mọ̀ pé a lè fi iyán wé gbogbo oúnjẹ bá lè jóná lábá dé nísìn nínú tá a fi pàdé wọn ní iyán àbíká ní nínú ọlá tí ń bẹ fún Aisha ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún ráìsì ní Nàìjíríà lórí gbogbo tó gbé kí ni general food ni ráìsì kó àbá tún kúrò Nàìjíríà gẹ́gẹ́ bá dé lùmí náà ẹ̀ tún máa pàdé ráìsì náà ni ó kàn lè yàtọ̀ ní àmọ́ ráìsì náà ni ráìsì ló lá tẹ́ bá dé lùmí ẹ̀ nírísẹ̀ mú tẹ́ bá dé Mọ́kà ẹ̀ nírísẹ̀ mú tẹ́ bá dé Mọ́kà lẹ́yìn àwọn tó bá jẹ́ ọmọ Nàìjíríà tó bá ń ṣe sẹ̀mú ń bẹ̀ àwọn náà lẹ́ẹ̀rì àmọ́ kí láwọn bá ń ṣe sẹ̀mú àmọ́ láwọn bá ń ṣe ráìsì ó lè má wàá jẹ́ ráìsì tiwa ṣọ́yẹ́ báwọn anábì àtúmọ̀ ìyàwó rẹ̀ obìnrin tá a gbé sílé kì í ṣe ẹrú tá a kàn mọ́ báwí tá a kàn mọ́ nà níjọ́ tó bá ṣe tó bá tẹ́ wa lóhùn ẹjẹ́ àmọ́ yìí tó bá ṣe tó bá kú díẹ̀ káàtó ká wá bá wí pẹ̀lú wípé n tó ṣe yìí kò dáa ó yẹ kó ṣe bẹ́ẹ̀ òun làlùkùránì fi ń sọ fún wa nínú Suratul Ahzab wípé àyà 21 laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa zakara Allah kathira. laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. Ọlọ́run ní ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. a big role model lànábì àwòkọ́ṣe ńláńlá lànábì fi rasulillahi uswatun hasanatun mùsùlùmí tá a bá ní di domestic violence a sọ fún wípé ta lọ̀gá tiẹ̀ ta ni ìwọ fi wà tiẹ̀ jọ àfa tá a bá ní di ká na obìnrin ṣe léṣe a sọ fún wípé ta ló fi wà rẹ̀ jọ uswatun hasanatun. ó bá láwọn obìnrin yìí máa ń fọ stéètì ẹni ni wọn ò fọ stéètì ẹ̀mí tiẹ̀ tó bọ́ ti fọ stéètì ẹ̀mí ànábì. Aisha ti ń jowú ìyálà wa Aisha ó sì mọ jowú títí Aisha tún jowú òkú Aisha wa ń jowú Kadija wípé ànábì kí ló dé gbogbo ògbà Kadija ni àwa tá à ń bẹ láyé gan ẹ̀ dáwùkọ wa ànábì wa tún fi ẹ̀rín dá lóhùn wípé bẹ́ẹ̀ ni Aisha uswatun hasanatun. níjọ́ tí mo ń rí Kadija mi ò rẹ́ nìkankan lára Kadija ni mo ti ní ọkùnrin
lára Kádíjà ni mo ti bí obìnrin lára Kádíjà ni mo ti rí fọkànbalẹ̀ níjọ́ tí wọ́n ní ó kù bí tí ń gbé gbà Kádíjà ló dúró ẹ wo bá Nábì ṣe fèsì owú jíjẹ Aisha with wisdom tóbìnrin bá gbé owú jíjẹ dé látàrí pé ta ló ń pè yín tó fi fóònù rẹ̀ yín kì í ṣe pé wọn náà wà lo ehun padà ẹ̀yin obìnrin ẹ tún dénú ẹ báwo ni fóònù mi ṣe dọ́wọ́ rẹ náà ẹ má bá mi sọ yẹn ẹ sọ̀rọ̀ ta ló ń pè yín àmọ́ ó sì èrè ni fóònù mi lọ́wọ́ rẹ. ìyá ẹ ló ra fún mi ní. Uswatun hasanatun. ó ti fún ọ síléètì wa pẹ̀lú pé ó tún fóònù wa lẹ́yìn wa ó wà kú káwa lo wisdom ká nà ṣe léṣe yẹn kọ́ ni solution èèyàn kì í nàyàn láyé àbíkẹ́ni ẹ̀mí ẹni náà kó tún mọ lé sí obìnrin rìn lọ látàárọ̀ ó wá dé lálẹ́ ó tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ó dọ̀pù ló mú ní o ó ti rìn ìrìnàjò lọ ẹ̀ṣẹ́ pàpàpàpà tó o bá nà yẹn kò ní kó má rìn ìrìnàjò yẹn lọ́jọ́ mi. Uswatun hasanatun. níjọ́ tí wọ́n mú òyìnbó bá Nábì pé Aisha ṣe ṣìnà ẹ̀ mọ́ bá Nábì ti ṣe ni Aisha ń kí Ànábì Ànábì ó sì dáhùn Aisha sì ń gbélé Ànábì ì sì ń jẹun Ànábì ì sì ń mú mi Ànábì. Ànábì ò ní kó ẹ̀wẹ̀ jáde. Ànábì ń rí ihò ó mọ̀ rí ihò lẹ́kẹ̀kẹ́ pé ìyàwó mi ti ń ṣe yóò dùn mọ́ mi nú àmọ́ bá Ànábì ti ń rí ihò tó ó jẹ́ kí ìwà ọmọlúàbí ó jẹ́ kó jọba nù gbéṣẹ́ ayé òun ó wá dákẹ́ kò sọ̀rọ̀ Aisha lè wá kí Ànábì Ànábì ó dáhùn lẹ́yìn kó dá lóhùn Ànábì ó tún dì Ànábì wá ń dì inú Aisha wá ń bàjẹ́ pé mi ò ṣe ṣìnà yìí tọ́lọ̀ gangan fún aláàrẹ̀ sì mọ̀ pé kò ṣe àmọ́ Ànábì òkú ẹ̀wù rẹ̀ bọ́ta Ànábì ò sì ná lẹ́yìn ọjọ́ díẹ̀ lọ́lọ́run wá sọ fún Jíbírìlù wípé lọ sọ fún Ànábì pé Aisha ò ṣe ṣìnà àwọn Ọlọ́run jẹ́rìí sí pé kò ṣe tó bá jẹ́ pé Ànábì bá ti wá nà ni wọ́n ẹ̀ṣẹ̀ máa lọ tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ló mi bá na obìnrin tọ́jú ẹ̀ṣẹ̀ wá wálẹ̀ owó tó yẹ kó fún ìyàwó ẹ̀ kó fi lọ Shoprite yóò wá fún pé kó fi lọ hospital ẹ dákun ó wá ń fún lówó tí ó fi tọ́jú ara rẹ̀ yóò máa ní èmi náà mo nà èmi náà mo tún tọ́jú ẹ̀ owó tó fi tọ́jú rẹ̀ ò ní gba ládà kẹ̀kẹ́ wájú Ọlọ́run. Kana lakum fi rasulillahi uswatun hasanatun. mẹ́ńtọ̀ wa là Nábì sallallahu alaihi wasallam gbogbo ń tà Nábì ṣe pátá ní ayé torí tiwa ló fi ṣe o Ọlọ́run lágbára ká Nábì mọ́ fẹ́ yàwó àmọ́ Ọlọ́run ní fẹ́ kó wá báwọn ìyàwó rẹ̀ lò bó bá ti bá wọn lò bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá wá lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ làwọn ló ṣe máa bá ìyàwó wọn lò. Liman kana yarju Allaha wal yawmal akhir. fún gbogbo ẹni tó bá mọ̀ yí pé òun ó padà lọ jábọ̀ fọlọ́njọ́ kan ìyàwó rẹ̀ ò ní máa pì tiẹ̀ o ẹlòmíì ló jẹ́ kí márèjì ṣú obìnrin mi tó bá ń dá ọkọ márèjì létí obìnrin mi yóò sọ pé Ọlọ́run mọ̀jẹ̀ rí ní ti ń jẹ́ bẹ̀ mọ́ láyé mi látàrí ọwọ́ ọkọ burúkú tó bọ́ sí tó bá ń dá ọkọ wípé Ọlọ́run ọmọ yẹn Ọlọ́run bá aṣọ ọkọ alálùbáríkà fún ẹlòmíì ó kí àmì mọ́lẹ̀ ní kíkan nílé ni torí pé kí ni ó ti bọ́ sọ́wọ́ àwọn obìnrin ọkùnrin rí gbogbo mùsùlùmí tí bá wá ń wà ẹranko a jẹ́ wípé òun Ànábì láwòkọ́ṣe rẹ̀ nìyẹn wàdàkàrà lọ́ha kẹsìrọ̀ wọ́n tí ó wájá aláàánú ìyàwó wa náà ní pé kẹsìrọ̀ tí ó jẹ́ aláàánú ìyàwó náà ní pé tàbá ti rántí Ọlọ́run aláàánú ìyàwó wa nítorí pé Ànábì wa Muhammad Ànábì àtàwọn sábì ẹ̀ wọ́n ń bọ̀ ọjọ́ kan láti ìrìn àjò àwọn ẹṣin ẹ̀mọ̀ pé àwọn kan ló máa ń wa ẹṣin àwọn tí wọ́n wá ń wa ẹṣin yẹn wọ́n wá ń wá pẹ̀lú eré wọ́n wá pẹ̀lú eré Ànábì wa ní rifkon bil qawariri ẹ̀yin tẹ́ ń wá kíní yìí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o rifkon bil qawariri ẹ wá kíní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn obìnrin lẹ́gbẹ́ Ànábì ní kí wọ́n mọ̀ sáré kódà tẹ́ bá ń wa ọkọ̀ tí ìyàwó rẹ̀ bá ń bẹ nínú ọkọ̀ ó wa ọkọ̀ ìyàwó rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ti gbé ẹyin jú o ti gbé ẹyin tó mọ̀ gbé gẹ̀gẹ̀gẹ̀ òun ló ń bẹ nínú ọkọ̀ pẹ̀lú rẹ̀ ó wà wa ọkọ̀ yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbọ́dọ̀ bí ẹ̀mí ẹ̀ sókè Sọfíyà ìyálà wa ìyàwó Ànábì wa Muhammad. wa anna Sọfíyata radiyallahu anha. mo fẹ́ ká mọ̀ wípé ìwà ká na obìnrin kò sí nínú Islam kò dẹ̀ sí nínú ìwà ọmọlúwàbí èèyàn tẹ́ bá ń ka náà Al-Qur'ani wípé tóbi bá ṣe ń tó kù díẹ̀ káàtó wọ́n ní kẹ́ yan bẹ́ẹ̀dì rẹ̀ lódì wọ́n ní ẹ̀nà náà Kùránì ò ní ẹyọ ẹ̀ṣẹ́ sóbìnrin o Kùránì ò sì ní ẹyọ ẹgbà sóbìnrin nítorí ní àìfi na obìnrin náà ni èèyàn máa ń fi ojú na obìnrin gbà mí tí a bá wò báyìí ó ti mọ̀ pé ní tóun ṣe yìí ó kù díẹ̀ káàtó kò ní ẹyọ ẹ̀ṣẹ́ nígbà míì ń bẹ bẹ́ẹ̀ ò bá súnmọ́ obìnrin èèyàn máa ń fi ohun na obìnrin àmọ́ Ànábì wa Muhammad ààrin kàrínù tàbí Ànábì wa kú olé bó di ọ̀sẹ̀ kan kò wálé o bó ti lè òkú obìnrin frustrate wa tó
kì í ṣàṣà tó dáa ní káwá nítorí bóbìnrin ti fọ́ sí ìtura àmọ́ á lọ mu tí káàkiri àmọ́ á lọ mu gbó ẹ̀ka lè wà fi cool mind wa mind kankan ò ní cool ó yàn wọ́n lódì ní sàkáàdì ibi tó bá wà náà ni ó mọ̀ wá bá wọn sọ̀rọ̀ àwọn ìyàwó àmọ̀ ṣe wáàsí fún wọn àmọ̀ lecture wọn bó ti yẹ kó o ṣe rè ní tí wọn náà ṣe kù díẹ̀ káàtó àwọn á ní Sọfíyà ńjọ́ kẹ ẹ mọ̀ wò tán yìí o. kharajat ma'a rasulillahi fi safarin. ìyá ńlá wa Sọfíyà jáde pẹ̀lú ànábì wọn jọ rìnrìn àjò lọ́jọ́ kan. fa abta'at fil masir ẹṣin ìyá ńlá wa Sọfíyà ó wá ń rìn lẹ́yìn ẹṣin wọn wá ń lọ́ra rìn. fastaqbala rasulullahi. bẹ́ẹ̀ lómi àtìyàwó yẹn bá jáde bí ìyàwó bá ti lé ń lọ́ra rìn báyìí wo ó pàdé mi lóde èmi ò ráyè smẹ̀smẹ̀smẹ̀ èmi ò ráyè fún lẹ́yìn wá pàdé mi lóde ó wàá filẹ̀ ó wàá lọ sóde ó mọ̀ pé láàrin ìṣẹ́jú díẹ̀ tó fi filẹ̀ yẹn ṣe ìtọ́nù lè wọlé sóbìnrin yẹn lára torí pé kí ni bí wọ́n ṣe bínú lóde yẹn ọkùnrin mi lè pàdé ẹ̀ lójú ọ̀nà tó máa ní alájà ẹ rọra o ẹ kú òun yìí ṣé òun yóò pọ̀ jù tó bá bẹ̀rẹ̀ àjò báwọn obìnrin yẹn ó bẹ̀rẹ̀ sí ní feelings fẹ́ nìyẹn wípé èèyàn kan ní ń béèrè lọ́wọ́ mi pé ṣé òun yóò pọ̀ jù bàbá wa ò sì béèrè pé ṣé òun yóò pọ̀ jù ànábì ò kí ń dárí àjò rìn lọ yóò mú àwọn ìyàwó ìdání ni kò fàyè lẹ̀ fún ṣìnà wọ́n bá pàdé mi lóde kódà wo kàtẹ́ mọ́ pàdé lóde ká mọ́ pàdé mọ́ kí mi lóde kí ló le tó báwọn mọ́ kí mi mọ́ ráyè smẹ̀smẹ̀ obìnrin máa ṣe bí dìdìrín mi ò láìkí ẹ̀ obìnrin tí wọ́n ló ń ṣe bí dìdìrín tẹ́lómi bá rí yóò mọ̀ dúpẹ́ ni yóò mọ̀ kẹ́ bí ẹyin ni wípé ọlọ́run mo dúpẹ́ pé o tiẹ̀ fún mi lóbìnrin báyìí obìnrin ò bá ṣàpù ẹni ò ṣàpù ó bá tún ṣàpù ẹ ló ti bẹ jù èwo làwa fẹ́. fastaqbala rasulullahi sallallahu alayhi wa sallam wa yatabuki. Ànábì wa lọ bá wọ́n yà tẹ́bùkí ìsìn sunkún Sọfíyà wa ń sunkún Ànábì wa ò gbà tí ò sí tó fi ń sunkún wá tẹ̀ kú lù Sọfíyà wa sọ fún Ànábì yìí pé amalita ní alaba ilé ń bá ti ọlá Ànábì ń tẹ́ ṣe yóò dá o ẹ wá gbé mi sórí ẹṣin tí ò dá ẹwú bẹ́ẹ̀ ṣe ń ṣe ń rìn dìde ẹwú tó fi torí ẹ̀ sunkún lórí pé ẹṣin òrìn dáadáa ó dẹ̀ ń sunkún Ànábì wa lọ bá fàjà rasulu ya musa biyadéyìí ayé nàìhà Ànábì wa ń fọwọ́ rẹ̀ wá fi ń pa omi ojú rẹ̀ wá ń fọwọ́ gbẹ́kẹ̀ ẹ̀jú Ànábì wa ń bá a ṣeré Ànábì wa ń pa á lẹ́rìn kẹ́ ẹ̀ ó dà tó bá yẹ kó bá ń rìn dáadáa jẹ́gẹ́ bí náà jókòó síbẹ̀ kó jọ ọmọ sílẹ̀ ní àti ẹ̀ papọ̀. ẹ mọ̀ obìnrin wa ní ti ní kò rìn dáadáa wa ni wọ́n bẹ́ẹ̀ yóò ṣì ń yẹ ìmọ̀ ayé ìrìnàdà ọ̀dọ́ o kí ló ṣe é ní sìgá ìwọ ló ṣe wọ́n bẹ́ẹ̀ bọ́lẹ̀. ìlú ẹ̀wọ̀n gbà kí wàá ló le tó báyìí domestic violence bó bá ti wọlé ká gbìyànjú àti mọ camp tó wá lóun fẹ́ ṣàlàyé kájú ṣàlàyé kó wá lóun ní ìmọ̀ràn ká fún láyé àti múmọ̀ rẹ̀ jáde bá Ànábì tí ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ rí bẹ́ẹ̀ náà wá ló ti yẹ kí mùsùlùmí ó ṣe tọ́ba wá kó àwọn tí wọ́n ń wà domestic violence ilẹ̀ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ni wọn ìtò tó wá worst jùlọ ni àwọn tó wá ń pè àwọn láàfà tó wá ń pè àwọn láàfà bẹ́ẹ̀ ló ń bá tó wá ń bá obìnrin ẹ̀ ní nǹkan pọ̀ kó lè máa la orí rẹ̀ mọ́ bẹ́ẹ̀dì kó lè máa fún lẹ́sẹ̀ nínú kó lè máa fún lẹ́sẹ̀ lójú àṣàkáṣà nù bí yóò bá obìnrin ní nǹkan pọ̀ kó bá ní nǹkan pọ̀ tó yẹ kó tó bá ṣe tán obìnrin yóò ṣàdúrà fún ó ní ká mọ bá obìnrin ní nǹkan pọ̀ ká mọ gbà lẹ́sẹ̀ nínú ká ti wá mú un kú mu ká fẹ́ ṣe léṣe ká fẹ́ pa yẹnyẹn ká máa sọ I go kill you tó bá pa tata ló bá sọ lọ́la. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan wá bá Ànábì wọ́n ń pe ọkùnrin náà ní Abi Hakim al-Kushairi ó ní qultu ya Rasulallah mo sọ pé wo òjíṣẹ́ Ọlọ́run ma haqqu zawjati ahadina alayhi kí ni ẹ̀tọ́ táwọn ìyàwó wa fẹ́ gbà lọ́wọ́ wa ẹ mọ̀ gbọ́ tánàbí sọ o Ànábì wa sọ báyìí fún pé à ń tutì ìmọ̀ ha fún ìyàwó rẹ̀ ló ń jẹjẹ bó bá ti ń jẹun ẹlòmíì yóò ti yó bá mú tó bá délé ìyàwó ní kí láà jẹ kò sí nǹkan kan o kò tiẹ̀ sí nǹkan kan lọ́wọ́ báyìí yóò bá ti ń jẹun jẹ́ kóun náà máa jẹun àrísìkí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kì í ṣe tiẹ̀ nìkan bọ́ọ̀lù ń ṣe ń fún ọ náà ló ti ń kó ti ìyàwó rẹ̀ pọ̀ mọ́ wàtẹ̀kìsú ha ìzàkìtà sáyẹ́tà kó bá ti ń wọṣọ tó dáa aṣọ fóun náà ó wọ̀ sí lára ẹlòmíì débi pé òun àti ìyàwó rẹ̀ lójó wọṣọ kan náà mi ò mọ ìranù tó bá ẹlòmíì débẹ̀ pé kí ni àti àwọn àti máa ká ń kó aṣọ mi ò ráyè pàtì mi ò ráyè tó máa ń jẹ́rìí nígbà tó mọ̀ pé ò ráyè tó máa ń jẹ́rìí kí ló wọnú márèèjì fún tó máa ń jẹ́rìí á nídìí ẹnu ìgbéyàwó mi ò ráyè pé àjọ máa wọṣọ kan náà ẹ máa gẹ fìlà ó máa gẹ gèlè
lápẹẹrẹ pé iṣu òfẹ́ ni Ànábì àti Aisha lọ sórí fíìdì ni wọ́n lọ sáré wọ́n àti ìyàwó ẹ̀ náà ìjọ wọṣọ tó dáa ìjọ lọ pátí bẹ́ẹ̀ bá wá jọ wọṣọ ọ̀kan náà aṣọ tó dáa fún bí wọ́n ti dùn rí òun jókòó náà dùn rí bí wọ́n ti dùn wò òun jókòó náà dùn wò jí káwọn ẹbí rẹ̀ mọ̀ yí pé yes àṣìyàn fún lọ́kọ àṣìyàn fún lọ́mọjàre bákan náà wàlá tẹ́dírí bí ìlú wájì ha Ànábì ni mọ́ na ojú rẹ̀ mọ́ gbà létí ojú lọ́wọ́ ẹ mọ́ gbà ní ojú Ànábì ló sọ wàlá tó kọ bẹ́ẹ̀ mọ́ balẹ̀ wà jẹ́ mélòó bá ń lo obìnrin báyìí ó lè lọ mú ayọ̀nù ó lè lé ayọ̀nù mọ́ láyà ó lè lé ayọ̀nù mọ́ lójú ó lè mú ọmọ ogun kó là mọ́ lórí Ànábì ni mọ́ balẹ̀ wà jẹ́ tó o bá nífẹ̀ẹ́ kọ́ ọ́ lẹ̀ jẹ́ kálómi ìfẹ́ ẹ wọ́n ní kó o balẹ̀ wà jẹ́ tán kó o wá jùlẹ̀ ìgbéyàwó ṣe túláàsì tọ́wọ́ yóò bá wọ̀ mọ́ torí ẹ̀ la fi ní divorce tó bá tún wípé ìṣe rẹ̀ ò tún bẹ́ẹ̀ lára mọ́ torí ẹ̀ la fi ní ra o tún lè fẹ́ ìyàwó mi kí wàá ní kí lẹ́tẹ́ kọ́ lọ́n tún ṣe wàá ba obìnrin lẹ́wà jẹ́ tẹ́ máa wò pé èèyàn tó pupa wọ́n sì sọ ọ́ dèèyàn dúdú lẹ́ẹ̀kan náà látara ìyá bí tó tún wá wọ́ọ̀sì jù ní boyfriend tó tún na girlfriend tó ti gbé sílé. kò tí ì gbé sílé o boyfriend ó sì ń kọnu sí lọ́wọ́ ni o ìsìn nà ìjìyà tiẹ̀ tún lágbára pé wà látàájú má wàá yan obìnrin rẹ lódì ilá fil bayt wà ní sàkánì ilé tó bá jẹ́ pé olówó ni ọ́ tó kọ́lé tó dáa ó lè yan yàrá rẹ̀ lódì tó bá jẹ́ pé lè face me and slap là ń gbé ẹ wà ní sàkánì ẹ mọ́ lọ jìnnà bí ẹ bá lọ jìnnà náà aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé tóbìnrin yẹn bá sunkún jọ alákọ̀ọ́kọ́ njọ ẹlẹ́ẹ̀kejì tí ó bá fi dijọ́ ẹlẹ́ẹ̀kẹta ojú rẹ̀ máa dá ó dà kíni òun ló mọ̀ ṣe ìtọ́nù lè wọlé àsìkò yẹn lọkùnrin mi lè wọlé sínú ìgbésí ayé وَرَأَيْتُ رِجَالًا يَضْرِبُونَ نِسَاءَهُمْ وَرَأَيْتُ رِجَالًا يَضْرِبُونَ نِسَاءَهُمْ akọrin kan ó wá kọ lórin wípé وَرَأَيْتُ رِجَالًا يَضْرِبُونَ نِسَاءَهُمْ ó ní وَرَأَيْتُ رِجَالًا mo ráwọn ọkùnrin يَضْرِبُونَ نِسَاءَهُمْ tó ní kálukú ń ná ìyàwó rẹ̀ ẹni tí ń gbá ìyàwó ẹ̀ lójú ẹni tí ń lagi mọ́ ìyàwó ẹ̀ lórí ẹni tí ń láyò lóyà mọ́ ìyàwó ẹ̀ lórí ń bẹ. láti kàṣù láti ẹ̀mí ni adìrìbùsè nàbà kàṣù láti ẹ̀mí ni adìrìbùsè nàbà. ó ní kàṣù láti ẹ̀mí ni ọlọ́mọdé ó dáa fún mi bó ti sọnù ó ní kàṣù láti ẹ̀mí ni ọlọ́mọdé ó dáa fún mi yàwó ma adìrìbù Zainabu jọ ti bá nà Zainabu ọlọmọjò dá fún mi mọ adìrìbù wa min ghairi dhanbi àti nìyí. adìrìbù wa min ghairi dhanbi àtàtì bìí. adìrìbù wa min ghairi dhanbi àtàtì bìí. ó ní adiribu ha ṣé mo wá ná ìyàwó mi ó ní mo rí táwọn ọkùnrin ná ìyàwó tiwọn ó ní kò wá ní dáa fún mi níjọ́ tí bá ná ìyàwó mi Zainab lórúkọ ìyàwó ẹ. mingeiri zambi adatibihi. ó ní ṣe ìwọ̀n wá ná ìyàwó mi ni bẹ́ẹ̀ sì ni kò ṣe mí kí ni fẹ́ nà fún ó bá tiẹ̀ wá ṣe mí náà ṣé nínà náà ní solution ṣé gbogbo ìgbà tá tóbi bá ṣe wà náà lágbódò mọ́ nà wọ́n ni. wà á má lè àdìlú mi ní dọ̀rìbù máa ń lé ìsàmúzì níbà wà á má lè àdìlú mi ní dọ̀rìbù máa ń lé ìsàmúzì níbà. ó ní wà á má lè àdìlú mi ní ó ní kí ni déédéé lọ́dọ̀ mi ẹ dákun déédéé dà dọ̀rìbù máa ń lé ìsàmúzì níbà nígbà tí yóò ṣe mí tí mo dẹ́ nà. Zainabu ṣàmùsùn. ọkùnrin kan ó fẹ́ lọ pariwo lọ bá Umaru wípé ìyàwó mi mo fẹ́ kọ̀ ọ́ lẹ̀ ìyàwó mi ti fẹ́ fayé ṣú mi ẹ mọ̀ wò nígbà tó wá délé Umaru ó wá gbọ́ ariwo Umaru àti ìyàwó ẹ̀ náà wá ń jà ó wá wò pé ẹ wo olórí àwọn mùsùlùmí tí mo fẹ́ lọ rojọ́ ọjà ló bá ìyàwó náà ń pariwo lé lórí tí ó sì lè gbẹ́yàwó ẹ̀ lójú kò sì lè nà ìyàwó rẹ̀ ló wá yí ẹ̀yìn padà wípé ẹ̀gbọ́ ẹ jẹ́ lọ parí ìjà pẹ̀lú ìyàwó mi nílé ní Umaru wá rí tí lọ mọ̀ wọ́n ní ọkùnrin yìí ilé mi ní ń bọ̀ èmi ló fà tó fi padà Umaru wá ránṣẹ́ pé ọkùnrin wá ń bí sí òsì ó padà ní oníbẹ̀ ní padà mo fẹ́ wá rojọ́ ìyàwó mi fún yín ni àmọ́ tí ìyàwó tèmi kò tó ti ìyàwó tí
ìyàwó tí yín kan sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ni ẹjọ́ ń gba ọ̀rọ̀ mọ́ ara yín lẹ́nu ni ó ní tọ̀dọ̀ tèmi ti sẹ́pẹ́rẹ́ ó ní bọ̀t kí ló dé ẹ̀nà ó yẹ kẹ́ gbá léṣe lójú kẹ́ fi hàn pé àrìjálù ọ̀wá múnà alánìsá. ẹ fi hàn pé ọkùnrin ni Umaru ni mi ò lè nà mi ò dẹ̀ lè kọ́ lẹ̀ nítorí nǹkan mẹ́ta innaha gassalatun lisiyabi ṣòwò obìnrin tó rí tòun tí wọ́n ti ń pariwo mọ́ mi yìí náà òun ní bá mi fọṣọ gassalatun lisiyabi ó bá lọ tán tó bá délé mi ní kó wá bá òmí odidi gọ́ọ̀nà yìí kí n mọ̀ fọṣọ ṣẹ́nu rẹ̀ ó dùn lẹ́nu pé ń bá mi fọṣọ òun náà jẹ́ ń fún ní respect yẹn ẹ̀ sí tòsí mo wọ́n bí àtúnlẹ̀ àwòládì mo ní bá mi tọ́jú àwọn ọmọ mi. èmi ti lọ látàárọ̀ nísìnyí òun yóò bá mi tọ́ àwọn ọmọ mi ọmọ tó bá yàgbé sára òun yóò bá mi gbọ́ pátá díẹ̀ òun ní bá mi tọ́jú àwọn ọmọ mi bákan náà wà múná rifatun libẹ́ tí òun lá máa tún lè mi ṣe. òun ní wọ́n tún lè mi ṣe wọ́n náà wọ́n yàrá mi nísìnyí kò hùn ní tí òjò òun ní pé òun ní mójútó lé ẹ̀ sí tòsí wàtọ̀ bá kàtún lè tọ́ àmì ẹlẹ́kẹ̀rin nu a sì máa dáná fún mi lóúnjẹ tó dùn. ó ní mẹ́rin yìí náà wá tó ń tá lè tijú lára obìnrin ká tijú wípé òun yóò bá wa fọṣọ ká tijú wípé òun ní bá wa dáná ẹ mọ̀ wo obìnrin yóò fọṣọ wọ̀lẹ́ yóò tún dáná lálẹ́ yóò tún tún lè ṣe lálẹ́ tòun tí bẹ́ẹ̀ náà tún lè yá sùn lẹ̀ eré tún yá ẹ dákun àwọn ọkùnrin ṣe à lè ṣe méjì rẹ̀ táwọn fi wó lulẹ̀ ó yẹ ká fún ní respect yẹn. Fàzẹ́yìnàbù ṣàmùsùn wà ní sàrúkàwákìbù. Fàzẹ́yìnàbù ṣàmùsùn wà ní sàrúkàwákìbù. Fàzẹ́yìnàbù ṣàmùsùn wà ní sàrúkàwákìbù. ó ní Zainabu mi ìyàwó mi òun ni ìyàwó mi. wà ní sàrúkàwákìbù. ó ní gbogbo àwọn obìnrin tó kọ wọn dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ṣe mọ̀ pé òun dẹ̀ ju ìràwọ̀ lọ. nítorí pé ìyàwó rẹ gbọ́dọ̀ tóbi lọ́wọ́ rẹ ó gbọ́dọ̀ mọ̀ pàtàkì ìyàwó rẹ pé ìyàwó mi my everything ìyàwó mi my joy ìyàwó mi my happiness ìyàwó mi my life ìyàwó mi my world. lámùtẹ́lì kọ́mi ní hùnà káwókábà. ìzátọ̀là àti lámùtẹ́lì kọ́mi ní hùnà káwókábà. ó ní bí òun bá ti wá lè yọ tóun bá ti lè yọ ẹ ní rí ìràwọ̀ kankan tà mọ́ àbẹ̀kọ́ nígbà tóun ti yọ ní síta ló tún rí àwòrán kan mọ́ tíyàwó mi bá ti yọ ẹ ní wọ́n bí nǹkan kan mọ́ ní ó túmọ̀ pé ìyàwó mi ní everything ó ti yẹ kí ìyàwó wa orí nìyẹn ìyàwó wa gbọ́dọ̀ jẹ́ ẹni pàtàkì ẹni àpọ́nlé ẹni tá a gbọ́dọ̀ fojú rẹ̀ gbolẹ̀ a ní wọn ò ní mọ jowú kọjá àlà a sì ní wọn ò ní mọ fìtínà wa àmọ́ tí wọ́n bá ń fìtínà wa ẹ jẹ́ á lo ìjọ́mọ ènìyàn ká sì lo ọgbọ́n ká wá lo ìwà nábì wa Muhammadu sallallahu alaihi wasallam. níta wí ni wá sí iná ọlọ́run jẹ́ ó wúlò fún wa. àmín ya Allah. Alhaji wa Muhammadu Jamiu alekun dáadáa ọlọ́run bá wa ṣe fún wọn. àmín my Naija latest Islamic lectures ọlọ́run mọ́jú ó bàjẹ́. àmín gbogbo àwa tá a wo programme yìí lápapọ̀ alekun orí ọlọ́run bá wa ṣe fún wa. àmín ya Allah. àwa tá a wo láti Nàìjíríà Amẹ́ríkà láti London láti gbogbo àgbáyé ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wa. àmín ya Subhana Allah. rabbika. Rabbil